lẹ́ǹtì létò kó níbi tí ẹ bá ti ń gbọ́ mi àkànbí ẹ̀ náà máa rókè mú gan máa rọ́bà tún yàgò kẹlẹ́ àrọ́bà nírè ní kọ̀tún létà ní mo bá lè rí àgbọn. mo máa sọ fún yín gbogbo ìgbà pé owó kí wọ́n lé ajé yọ kí wọ́n lé olóko ọ̀pọ̀ aṣọ ọ̀pẹ ìwù jígbíjígbì lọ́rùn ọ̀pẹ káṣírí ọ̀pẹ má bàa tú ní àṣírí gbogbo tẹ̀ ń wò mí tìlé tòkó àṣírí yín ò ní tú. ló ní ìrònú dorí àgbàkodò gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí gbogbo ohun tí mò ń dùn yín náà ní dìbàjẹ́ lápẹẹrẹ Elédùmarè ọba tó dèmi àti yín. ọ̀rọ̀ Debby Shokoya. Glory to God. I lost my child. 8 months. And by the time you'll be watching this video, this has happened for over a month. Yeah, that is to tell you that I choose to speak on what I want to speak about. If I'm not going to speak about it, if I'm not going to talk about it, I wouldn't talk about it. Okay, let me just give a brief about what happened because I know some people would, come up with different stuff, say different things. But please be careful about what you're going to say. Words are sensitive, especially when it comes to this matter. Gbogbo ẹ̀yin aboyún ayé lágbára Elédùmarè omi ò ní dànù bẹ́ẹ̀ lágbè ò ní fọ́lá bẹ́ẹ̀ ti rúure lágbára Elédùmarè bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀sì sọ́ọ̀rẹ́ àkókò tí mo ń bá yín sọ̀rọ̀ yìí àwọn kan wọ́n gbé wọn wọnú yàrá ibi tán ti fẹ́ bí báyìí bẹ́ẹ̀ ti wọlé bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀mọ́ jáde láyọ̀ agbóhùn ìyá bẹ́ẹ̀ náà láti gbóhùn ọmọ. Debby Shokoya bóòlù tí a rí. I'm a mother. I carried my child for 8 months. I sacrificed a lot for my child. I know what I went through. I traveled with the joy of coming back with my child. But God understands, right? And like my family said, I should continue to give glory to Him, which I choose to. It is not easy. I carried my child for 8 months. I bonded with my child. And I lost my child. Àmọ̀lẹ́mọ́ lọ́wọ́ ọba àṣeyí òun lọ́ba mi Elédùmarè ọba alára tí máa ń fini dára tó wù ú Elédùmarè yóò bá wa rọ́ ọ lójú yóò bá wa tù ọ́ lọ́kàn èyí tí ó dúró tì ọ́ tí ó jẹ́ tiẹ̀ kalẹ̀ Elédùmarè yóò sì pèsè fún ọ. àwa gbọ́ wuyewuye lọ́tún lọ́sì àwọn kan ní èwo lóde tó wá gbé sórí social media wípé oyún oṣù 8 ó pàdánù rẹ̀ oyún oṣù 8 ó pàdánù rẹ̀ gbogbo nǹkan làwọn èèyàn wò pé kí ló dé tó wá gbé sórí social media àwọn kan gbà pé kò yẹ kò tọ́ láti gbé irú nǹkan báwọn sórí social media wípé ó pàdánù oyún oṣù 8 àwọn kan wá dá wọn lóhùn wípé mọ bí mo ti dùn ní mọ bí mo ti tani lára ni kákó oṣù àkọ́kọ́ oṣù ẹ̀kejì oṣù kẹta títí tó fi dé 8 kéèyàn wá pàdánù irú nǹkan bẹ́ẹ̀ yóò mọ̀ dùn ni yóò kani lára irú àkókò yìí èèyàn ti ragbá ti ràwó kódà àwọn onímọ̀ wọ́n ti sọnù ọmọ tí ń bẹ nínú onítọ̀hún ipò ọkùnrin ni o obìnrin ni o wọ́n ti raṣọ lọ́tún lọ́sì àti ra bàtà inú ìyá ọmọ ọdún inú bàbá gan yóò mọ fò sókè tẹ bá gan sí nínú rẹ̀ yóò mọ lọ sòsé ni káwá gbọ́ pé irú ẹrù ọ̀hún wá dóṣù 9 ó wá dànù gbogbo èyí tẹ̀ ń gbọ́ mi lọ́tún lọ́sì gbogbo bíkíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi ẹrù tẹ́ ẹ dì sínú lágbára Elédùmarè ọmọ lẹ́ẹ̀fì bí
ọwọ́ yín ọmọlẹ̀ fi gbẹ́jọ́ ẹ̀ ní fèsì kún ọmọ. Debby Shokoya ìwọ lákì. Àmọ́ awuyewuye tó ń lọ lọ́tún lọ́sìn náà ládé àwa wò pé tó bó ló ti rí bó sì yẹ kó rí bẹ́ẹ̀. Awuye tó ń lọ lọ́tún lọ́sìn láwa wò pé só yẹ kó rí báwọn àbí ò yẹ kó rí bẹ́ẹ̀. A sì mọ̀ báwọn èèyàn ti bú tó ń gbà tí wọ́n fún lóòka. Ìgbà tá bò ń lé lọ́wọ́ tó gbé wá sórí social media ọ̀tá òwú ọ̀rẹ́ ò sọ. Àwọn ẹlòmíì wíwí wọn bóyá kì í ṣe ti ìjà kì í sì ṣe ti àìfẹ́ràn ẹni tó. Àmọ́ wọ́n wò pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Káwa gbé gbogbo tí ṣe wá káwa gbé sórí social media. Ṣùgbọ́n àwọn kan dá wọn lóhùn wọ́n ní no kò gbọ́ yẹ kó rí bẹ́ẹ̀ kódà èbó ló fi sọ. Wọ́n ní no kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọwọ́ tí bá dùn ní a kì í tì í bàbí aṣọ. Torí àwọn èèyàn lè wá padà wá sọ wípé kò lóyún ìjú ni àwọn kan tiẹ̀ sọ. Àwọn kan tún sọ lórí social media. Ìgbé ìgbà náà oyún kọ́ ló ní. Àrùn tí máa jẹ́ kíkùn obìnrin kó yọ àrùn náà ló ń ṣe. Oríṣiríṣi náà là á máa gbọ́. Oríṣiríṣi náà làwọn èèyàn sì máa sọ. Ibi tá bá ti ń sọ oríṣiríṣi bẹ́ẹ̀ náà láti máa gbọ́ oríṣiríṣi. Tó Ọlọ́run ọba mi ọba náà olúmọ sọ pé kó rí bẹ́ẹ̀ òun náà ní sì máa sọ pé kó mọ̀ rí bẹ́ẹ̀. Bá a bá ti lólùfẹ́ náà láàmọ́ ráwọn tí mọ̀ pẹ̀gẹ́ ni. Bẹ́ẹ̀ tí ń bá wa wò ó bẹ́ẹ̀ náà ní kẹ́ ẹ mọ̀ tẹ̀ka sí i. Ẹ mọ̀ bá wa láìkí ẹ̀ kẹ́ ẹ mọ̀ bá wa ṣíà rẹ̀. Ẹ mọ̀ wípé bí ò bá sẹ́yìn kò sáwà. Èjìká yín ló gbáṣọ dúró lọ́rùn tàwa. Ẹ̀yin là ń rí lẹ́yìn wa tẹ́dẹ́ a máa nìṣó. Ẹ̀yin lẹ́ ń lùlù máa nìṣó fún wa. A sì mọ̀ wípé bẹ́ẹ̀ tí ní a máa nìṣó wò ibi ire náà là ń lọ. Ẹ dákun ẹ máa tẹ̀lé wa. Ẹ máa bá wa láìkí ẹ̀ kẹ́ ẹ máa bá wa ṣíà rẹ̀. Ọwọ́ tẹ́ fi ṣíà rẹ̀ tẹ́ fi láìkí ẹ̀ o. Lágbára Elédùmarè ẹ̀ ní fọwọ́ náà gbọmọ sí. Ẹ̀ ní fi ọwọ́ náà ẹ̀ ní fi gbọmọ sí. Tó Debby Shokoya ó dé bólúgbó mú mọ́ra amọ̀pọ̀ kì í solúgbọ́n. Ó dé bárẹ̀sà ó tẹ̀ mọ́ra amọ̀ pé wò kì í ṣàrẹ̀sà. Àmọ́ ó dé bá tiẹ̀ náà nù. Ọlọ́run kò ní ṣe lówó rẹ̀. Kò ní ṣe lówó rẹ̀. Eléyìí tí ó bá tún dúró èyí tí ó bọ̀ dúró tí ó bọ̀ lògbà lọ́jọ́ alẹ́ ni. Ọlọ́run ó bá ọ̀rọ̀ lójú. Lágbára Elédùmarè lágbára Ọlọ́run ọba gbogbo èyí tẹ̀ ń gbò mí pátápátá tẹ̀ wá rawọ́ ra bẹ̀ sọ́lọ́run ọba tẹ̀ fẹ́ fẹ́ lóṣooṣù tẹ̀ fẹ́ fẹ́ ìgbọ́mọpọ̀ Elédùmarè ó bá mi dá yín lóhùn. Gbogbo ẹni tó ti bí ọmọ yóò ní yàn kú. Àgàn yóò tọ́wọ́ àlàbọ̀sùn. Gbogbo èyí tẹ̀ wádìí sínú lágbára Elédùmarè. Ìjọ tó bá kú kẹ́ ẹ bí bẹ́ẹ̀ bá ti fi ẹ̀kọ́ tó kúlẹ̀ ẹ̀ mọ̀ fi tòsí dídére lágbára Elédùmarè. Tó kẹ́ ẹ̀ tó rí mi ẹ jẹ́ kọ́kọ́ dágbére wo dágbére kí n lọ kú wo dágbére kí n lọ ṣàìsàn. Mo dágbére pé kẹ́ ẹ̀ tún lè rí mi gbà mí ni. Èyí là á mọ̀ bá ẹni tó bá ní àmọ́ bá yìí òun là ní bá lé. Tó àkàbí àná ni mo máa lókè mú gọ̀ọ̀mọ̀ àrọ̀ bàtú yẹn jẹ́ máa fèyí ṣe lọ ó dìgbà kan náà ó dàbọ̀.